ẹni yìí sọ pé how many times ẹ kọ́kọ́ gbọ́ ìfẹ́ kẹ́ gbọ́ mi dáadáa ní orí Black App lórí TikTok lájọ wáyé èmi àti eléyìí àjọṣe dìbìtì rí láyé bákan náà èmi àti eléyìí àjọṣe dìbìtì rí láyé ṣe rí àwọn méjèèjì wèrè wọn mọ mọ́tò yes and wọ́n ní ọgbọ́n àrékérekè màá dé sọ fún yín sìn ṣe rí eléyìí bíi kó sọ pé ẹ wò ó èmi o mo ní kẹ́ padà lọ lémi ní kẹ́ ṣe kọ́kán o èmi mo kàn ní kí n béèrè ìbéèrè ni o ó máa ń béèrè ìbéèrè láyé ẹ̀ kò nímọ̀ kankan láyé ẹ̀ bí kò ní èmi fẹ́ béèrè ìbéèrè ni o ẹ má bè mí ní béèrè o ọ̀lẹ́mọ èèwọ̀ ọjà nìyẹn olódo ló máa ń ṣe bẹ́ẹ̀ ẹni tó yìí rẹ̀ pé òun náà gbúdọ̀ ní nǹkan tó jẹ pé ó yá nǹkan tí mò ń sọ ìmú mọ̀ pa ìwọ náà bí mi ń pa nǹkan tí mò ń sọ fún ẹ yìí ìwọ náà bì lọ́wọ́ mi ọgbọ́n àrékèrèkè ló máa ṣe tó bá tún wá pàdé bóyá àjọ pàdé nbì kan yóò wá nínú mo fẹ́ béèrè ìbéèrè ni o bọ́ nítorí ẹ̀yin tẹ́ ẹ tẹ̀lé gullible followers ní gullibility ń dà yín láàmú ẹ wà wọn ní onímọ̀ yóò kù nímọ̀ kankan mo fẹ́ béèrè ìbéèrè ni o ẹ bá dẹ̀ ń dáná yóò wá nínú eléyìí kọ́ ọmọ Fúlàní ní kò ní kankan lọ́sẹ̀s ṣé wá rí eléyìí bí kóhun sọ pé just me mo challenge ẹ má bọ̀ lórí péjì mi kó wá dáhùn béèrè ebo labo má bọ̀ lórí péjì kí wá dáhùn béèrè ó sọ pé o challenge mi ká wá ṣe dialogue lórí particular topic àṣírí láyé bí kan mọ̀ sẹ́kẹ́ ìwọ làkan kó wá dáhùn no nǹkan tèmi wá ń pè wọ́n fún sìn tó bẹ́ẹ̀ kún wọ́n tó gbangba sùn lọ́yẹ́ káńpọ́ léwẹ̀ kan yẹn kankan bí àwa mùsùlùmí. I myself, and on behalf of my good Muslim brothers and sisters, I am officially challenging you guys to a fair dialogue that will be a formal one. Ó máa sọ̀rọ̀ bóyá 30 minutes ló fi sọ ogun nǹkan tó wà náà ẹ̀ wọ́n máa fún time fi sọ a máa ní topic kò ń ṣe pé mo fẹ́ béèrè ni o. The same minutes will be allocated to me. Then, bóyá mo pa irọ́ nígbà tí mo sọ̀rọ̀ mi ó fẹ́ refute mi bí knowledgeable people ṣe máa ń ṣe dialogue yẹn. Bóyá mo ti wá pa irọ́, wọ́n tún wá fún ní another bóyá 20 minutes pé fígbó nǹkan tí just me sọ torí tí ò rí bẹ́ẹ̀. Nídẹ̀yìn ìgbà yẹn, wọ́n tún wá fún èmi náà ní the same minutes. Nídẹ̀yìn ìgbà yẹn wọ́n wá tú èmi àti ẹ kalẹ̀ iye minute tó bá wù wọ́n kájọ fi bára wa wí. Oya ìwọ sọ báyìí kò rí bẹ́ẹ̀ oya mú èrè wá mú ìwọ nìkan the same thing will be done with me. That is the international standard. Nídẹ̀yìn ìgbà náà àwọn èèyàn ò wá sókè ń wà máa béèrè ìbéèrè ẹ̀yin ẹlẹ́bọ sórí yín kú ni ẹ ṣe sọ fún pé ṣàti ṣe irú ẹ pé jáde náà and eléyìí náà ẹ̀yin Christian ó jẹ́ kẹ́ mọ̀ kó ń sá he has been running ní mo ṣe pé àwọn Christian have nothing to stand upon. Christianity is a deceitful religion. Wọ́n máa dúró sínú church wọ́n máa sọ̀rọ̀ Islam níta gbangba wọ́n máa sọ láburú nínú church. Pastor ìgbà mi ó máa yọ máìkì kúrò lẹ́nu yóò máa sọ pé ànábì yẹn yóò àṣìpẹ́ praise the Lord alẹ́ gbogbo ẹ̀ làwa náà ti lọ táwọn fi ṣe ń ṣe. But àwa mùsùlùmí because we are good will people. Àwa ní nǹkan tá a sọ ó ṣeéṣe ká wrong a fẹ́ gbin ọ̀tẹ̀ sí inú àwọn èèyàn ẹ máa bọ̀ tá bá wọn kájọ ṣe papọ̀. Ẹ wá tú wa láṣẹ wọ́n pè yín lẹ́ right ẹ jáde máa ṣe tí tó fẹ́ pé tí yín ló right tọ́lú wa ló right ẹ jáde máa ṣe tí wa. Besides Quran dáàdì mi kọ́ ló kọ́ Bible ọ̀tá dáàdì mi kọ́ ló kọ́ Ifá dáàdì mi kọ́ ló kọ́ fa. None of it belongs to me. Nígbà tí mo dáyé èmi nìkan mo wá mi ìgbéwèé kankan wá but when I reached here I started making researches and at the end of my research I came to the conclusion, to the opinion that Islam is the only true religion. The only true religion. Ẹnikẹ́ni tó bá tún ṣe ẹ̀sìn mi yàtọ̀ sí Islam yóò wọ̀ náà. That is it. Ṣebí wọ́n ní wọ́n náà ní nǹkan kan tẹ́ ń ṣe ó yá gbé bọ́tà. Ìwọ ní Christian ní gbé bọ́tà. Now let me suggest topic. Let me suggest topic. Bóyá ẹrù ń báyìí kí n fún yín topic tá a máa sọ̀rọ̀ lórí. Number 1. Topic tí mo kọ́kọ́ máa suggest fún yín.
òun ní pé ká ní pé ẹlẹ́bọ yìí ló fẹ́ gbà, ká ní pé ọmọ ẹlẹ́bọ yìí ló fẹ́ gbà, màá suggest fún ẹ pé Islam and ìbọ̀rìṣà, which one is woe, which one is success for the Yoruba tribe? Nítorí ẹlẹ́bọ ní ẹ̀ máa ní láti limit ẹ̀ sílẹ̀ Yorùbá. Ohun tí mo sọ nínú èdè abínibí mi, òun ní pé nínú Islam àti ẹ̀sìn ìbọ òrìṣà, èwo gangan ni ó jẹ́ orí ibú, èwo gangan ló jẹ́ ìlọsíwájú tó kó ìlọsíwájú bá ìran ọmọ Yorùbá. Ó rí pé that topic is very fair topic. Ó kẹnu á lè wọnú mọ̀. Tó bá yẹ pé ọmọ eléyìí ló fẹ́ gbà, ọmọ eléyìí tó máa ń sá kiri, ọgbọ́n tẹ́lẹ̀ máa ń dá ní pé tí bá wà ní péjì kan, bí ọmọ àwọn péjì Christian kan yóò wá sí kámẹ́rà, mo ní ìbéèrè fún ẹ, béèrè bá wò ó, ayé wà jájọ sọ̀rọ̀, mo ní ìbéèrè nìkan ló máa ní láyé ẹ, ṣé wò kí n defend Christianity? Topic tí mo máa fún ọ ní pé Islam and Christianity, Islam and Christianity, which is the truth, which is the false? Ẹ̀sìn Islam àti ẹ̀sìn Kiriyó, èwo ni òdodo, èwo ni irọ́? People want to know. Ẹ má ẹ̀ka fi àwọn èèyàn sínú bondage mọ́. Tẹ́ ẹ bá ti wá gbà, debate yẹn, Ọlọ́run, ẹ jọ̀ọ́ ẹ má bá mi lọ, ẹ̀yin mùsùlùmí, ẹ lọ má bá mi ra ẹni kalẹ̀ tó bá ti gbà. Àwọn ẹni tá máa kó lọ, ní nídìí ẹni rọ́ọ̀gì ní kẹrà, kí n lo ẹni mọ́sìn. Ẹ lọ bá mi wá àwọn rọ́ọ̀gì gidi, àwọn láyé rọ́ọ̀gì tá máa kó lọ sínú àwọn churches, tá máa tẹ́ síbẹ̀, tá máa fi kírun bẹ̀. Tó bá ti gbà, Assalamu alaikum.